ẹ rí i pé ńgbà tí Seyi Makinde ń sọ wípé a máa rá àwọn ọmọ yẹn gbà padà láyọ̀ àtàlàáfíà, èmi ń béèrè pé kí ló gbójúlé. now mo ti wá mọ nǹkan tí àwọn security agent gbójúlé. Yorùbá ní arúgbó olé kú amọ́lọ́kùnrin joyè, ta ni ọmọ wípé ariwo kù lẹ́yìn ariwo. Àkàndọ̀rọ̀ Awikonko ló kọ tèmi lórí ọ̀rọ̀ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀, lórí ọ̀rọ̀ àwọn ọmọ yàwọ́ta, àwọn akẹ́kọ̀ọ́, ọmọ ọlọ́mọ lóko oló lọ́dọ̀ àwọn ajínigbé nínú aginjù lọ́hùn. now ẹ gbọ́rọ̀ tí principal wọn sọ. Yorùbá ní arúgbó olé kú amọ́lọ́kùnrin joyè, ta ni ọmọ wípé ariwo kù lẹ́yìn ariwo. fídíò èyí tí mo fẹ́ kọ́ dálé lórí ni pé bí nǹkan ṣe lọ oríṣiríṣi information ń bẹ ńlẹ̀. n ò ní jẹ́ kí ti yín ó di ṣùgbọ́n n ò ní lo àmì fàágùn fún kankan bẹ́ẹ̀. ìbànújẹ́ ni pé àwọn olùkọ́ wọn ò pé àwọn 6 ló ṣẹ́kù 5 ló bọ̀. kí ló ṣẹlẹ̀ sí wọn? apàdánù ọlọ́pàá, apàdánù sọ́jà, bó ló ṣe lọ. ẹ mú kalẹ̀ tó wọ ẹmu tọmọ, ẹ mú ta ẹ̀kú tí ṣe baálẹ̀ lọ́rọ̀, ẹ mọ́ màmàjá, ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́. kẹ́nipa tí Seyi Makinde kó, kẹ́nipa tíjọba àpapọ̀ kó, gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ ń ṣiṣẹ́ ń tẹ̀lé. àbí ká sọ wípé gbogbo ẹ̀ náà láti ń sọ fún yín díẹ̀díẹ̀, bó tiẹ̀ jẹ́ pé ẹ tún mọ ẹ̀kúnnú ẹ̀ dáadáa. nígbà tí àwọn ọmọ yìí táwọn tó lọ kó wọn bọ̀ láti inú igbó látọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tán ti wà ń bẹ̀, l'Ógbómọ̀ṣọ́ wọn gbé wọn gbà. àríyá sọ l'Ógbómọ̀ṣọ́, ariwo sọ, àwọn ọkọ̀ ológun ń tẹ̀ léra wọn. inú mi dùn pẹ̀lú iléeṣẹ́ ológun, wọn ò jẹ gàba lórí àṣeyọrí, wọn ní ipa táwọn ọdẹ ìbílẹ̀ kó fáwọn ó kú òní kèrémí. ẹ já sáré wo fídíò kékeré lé àjọyọ̀ tó wáyé l'Ógbómọ̀ṣọ́ kó tó di pátẹ̀ síwájú, kákan rọra wo kékeré náà ni. All right, you're back. All right, congratulations. Welcome. Congratulations. Life attacking roundabout. This is the rescue team. Congratulations. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Àwọn military ló lọ, congratulations sir. Like I said, mo ní òun ní lo àmì fàágùn fún. ṣùgbọ́n kákan jẹ́ ká mọ bí nǹkan ṣe lọ. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Jùtárálé ọ̀gbọ́ ni fídíò ilé wà fún. bí mo yẹ sọ, ẹ mú kalẹ̀ tó wọ ẹ mú tọmọ. Kidnapped students and teachers in Oyo State rescued following surgical intense and well-coordinated operations in Old Oyo National Park and other parts of the country. 1. Following an intelligence-led, carefully planned and executed operations on July 10, 2026, troops of the Nigeria Army, led by the General Officer Commanding 2 Division, Nigeria Army, Ibadan, Major General C.R. Nnebeve, in collaboration with special units from the Office of the National Security Advisor, ONSA, specifically the National Counter-Terrorism Center, NCTC, the Defense Headquarters, with special forces elements from the Nigerian Army, Navy, the Air Force, and the Nigerian Police, the Department of State Services, DSS, National Intelligence Agency, NIA, the Nigerian Security and Civil Defense, and other security agencies, as well as local vigilantes, hunters, Àmọ̀tẹ́kùn, in a well-coordinated operation, rescued a total of 44 pupils and teachers kidnapped by terrorists from Oríire local government area of Oyo State on May 2026. Now, pẹ̀lú gbogbo àwọn ọkọ̀ tó lọ yìí láti rescue àwọn ọmọ yìí, oríṣiríṣi àwọn èèyàn wá ń béèrè pé ṣé one-off action ló máa jẹ́ àbí gbogbo ibi tí wọ́n ti jíyàn gbé la máa deploy àwọn security agents lọ báyìí, àbí ṣé nítorí pé ariwo wá pọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ táwọrọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ń lọ jẹ́ kí wọ́n ní lọ́ọ̀kì àti fẹ́ fi sọ̀jọba ìpínlẹ̀ lẹ́nu, àti ẹ̀ ti fi sọ̀jọba ìpínlẹ̀ lẹ́nu, àti fi sọ̀jọba àpapọ̀ lẹ́nu. wọ́n wá wò wípé báwọn ọ̀bá gbọ́ ìpè wa tán ọ̀bá dáhùn sí ìpè wa, àní jẹ́ káwọn ó sinmi, ìlú ò sì ní lálàáfíà. so ìgbésẹ̀ ọ̀hún ó jẹ́ ìgbésẹ̀ tó dùn mọ́ wa nú lóòótọ́ lọ́pẹ́, ṣùgbọ́n pẹ̀lú tí ń bẹ lọ́wọ́ àwọn tí ń ṣèjọba pẹ̀lú àwọn security agent ń ló jẹ́ kọ̀ọ̀kan wọn balẹ̀. ẹ rí i pé ńgbà tí Seyi Makinde ń sọ wípé a máa rá àwọn ọmọ yẹn gbà padà láyọ̀ àtàlàáfíà, èmi ń béèrè pé kí ló gbójúlé. now mo ti wá mọ nǹkan tí àwọn security agent gbójúlé tí wọ́n fi ń sọ wípé àwọn ó rí àwọn ọmọ yẹn gbà láyọ̀ àtàlàáfíà. ń táwọn security agent tí wọ́n ti fọkàn sí ni pé káwọn bá wọn ọmọ yẹn níbi táwọn onísùnmọ̀mí yóò ti máa fi wọ́n dí gàgá ara wọn tí wọ́n máa bá wọn jà pẹ̀lú àwọn ọmọ yẹn làwọn múra fún pé bó ni pátámọ́tàsé ìbò ṣe ní tàsé ba àwọn ọmọ ọlọ́mọ táwọn ń torí wọn wọ́gbó láti ẹjọ́ yìí, eléyìí ló wà lọ́kàn àwọn security agent láì mọ̀ wípé Ọlọ́run ti parí iṣẹ́ fún wọn, adùn ṣe bí tọ́lọ́wọ́ bá mi lọ́wọ́ sí. àwọn onísùnmọ̀mí gan ti fa àwọn ọmọ àtàwọn olùkọ́ wọn lẹ̀, kálukú wọn ò jà fún ìyàn kankan mọ́, wọ́n ń jà fórí ara wọn. sojú ọ̀nà làwọn sọ́jà gan ti ń pàdé wọn, àwọn kan exchange ìbọn pẹ̀lú àwọn sọ́jà pẹ̀lú àwọn ológun, wọ́n fi kú ṣèfà jẹ́, ọwọ́ sì bá wọn kan, wọ́n kàn bá àwọn ọmọ àtàwọn olùkọ́ wọn lójú kan bí tí wọ́n ti bá wọn ni kò sí onísùnmọ̀mí kankan lọ́dọ̀ wọn mọ́. kí ló jẹ́ kélé ò ṣeé ṣe ni pé àwọn security agents yìí wọn ò gbàbí kan ṣoṣo wọlé, every area every corner ni wọ́n fi sọ̀ráǹdì inú igbó ń bẹ̀. so báwọn yẹn ṣe ń
yọ sí wọn òun náà ni wọ́n jọ ń kó náà bọ́n fúnra wọn. Now it suffices to note that the operations were carefully planned and executed to avoid collateral damages and to equally ensure that the innocent children and teachers were safely rescued. However, there were some casualties on the part of the security forces. Kò lè jẹ́ lọ́fẹ̀ẹ́ náà torí àwọn tí wọ́n lọ bá àwọn náà ìṣẹ̀ran rírọ̀ wọn ò ní ṣàìjà fitafita àwọn tí wọ́n arrest kí ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí wọn. Gómìnà Seyi Makinde ti lọ bẹ̀ ẹ gbọ́ nǹkan tó sọ ń bẹ̀.